aṣojú Odùduwà ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko ààfin ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta la wà yìí gbogbo ayé ní ń bá aláyélúwà dúpẹ́ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ His Imperial Majesty ọlọ́lá wa ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta bàbá pé 50 ọdún lórí ìtẹ́ àwọn bàbá wọn 50 years on throne ọjọ́ 14 oṣù kínní ọdún 1971 ní bàbá gbọ̀pá àṣẹ tí bàbá gún wà sórí àpèrè ọjọ́ ńlá ọjọ́ alárinrin ní ọjọ́ 14 oṣù kínní ọdún 1971 tí ọba Lámídì Adéyẹmí bàbá gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin kẹtàlélógójì láti ọwọ́ gómìnà ìpínlẹ̀ ìwọ̀ oòrùn àná Western State Governor ajagunfẹ̀yìntì olóògbé ọ̀gágun Robert Adéyínká Adébáyọ̀ ìlú Ọ̀yọ́ rọ́ kẹ́kẹ́ ìlú Ọ̀yọ́ mìtìtì ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé Aláàfin gbọ̀pá àṣẹ ọjọ́ 14 oṣù kínní ọdún 1971 ọlárinrin lọ́yọ̀ Aláàfin Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ ló wà nípò kọmíṣánná ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ lọ́dún 1971 ní Western State lórílẹ̀‐èdè Nàìjíríà Adéníran Adéyẹmí kejì ní bàbá tó bí Lámídì Adéyẹmí kẹta Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta ló gba ipò lọ́wọ́ kábíyèsí ọba Gbádégẹṣin Ládìgbòlù Aláàfin kejìlélógójì tó jẹ́ nígboro Ọ̀yọ́ aṣojú Odùduwà ìtàn là ń tú ṣùgbọ́n kí n tó sún síwájú mo rán yín létí pé ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938 ni wọ́n bí ọba Lámídì Àtàndá Adéyẹmí kábíyèsí o ọba Adéyẹmí kẹta abáyín yọ̀ abáyín dúpẹ́ 50 ọdún lórí àpèrè ó kúrò láwàdà 50 ọdún ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá fakọyọ wọ́n sì gbóúnjẹ fẹ́gbẹ́ wọ́n gbàwó bọ̀ àṣeyọrí bàbá lórí ìtẹ́ kò lóǹkà rẹ́kẹ́tẹ́ ni akínní ọba Lámídì Adéyẹmí gbajúmọ̀ ní bàbá ọba tó lókìkí papọ̀ mọ́lá òkìkí ọba Adéyẹmí kẹta ọ̀kànnílélóko lódò lẹ́yìn odi ọ̀pọ̀ ipò ní bàbá sì ti dìmú lórílẹ̀‐èdè Nàìjíríà ìrìn àjò 50 ọdún lórí ìtẹ́ ọba Lámídì Adéyẹmí ọ̀làpá sí rere nígboro Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ ó mú iyì bá ilẹ̀ Odùduwà lọ́dún 1975 olóògbé ọ̀gágun Muritàlá Muhammed pẹ̀lú ọba Lámídì Adéyẹmí wọ́n jọ rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Saudi Arabia láti lọ jọ́sìn f'Olúwa lọ́dún 1980 sí ọdún 1992 bákan náà ọba Lámídì Adéyẹmí yìí ní alámòjútó àgbà Usman Danfodio Yunifásitì Sokoto sáà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá lò lórí ipò ọlọ́lá ní Aláàfin Ọ̀yọ́ ọlá kábíyèsí ọba Lámídì kò kéré rárá ìgbà tó di ọdún 1990 ọ̀gágun Ibrahim Babangida yan bàbá ní Amirul Hajj fún gbogbo Nàìjíríà ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta Aláàfin Ọ̀yọ́ bàbá ní alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ létòlétò ní bàbá ń ṣètò láàrin àwọn lọ́balọ́ba
nípínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ láì mújà lọ́wọ́ ikú bàbá yèyé nílùú Ọ̀yọ́ Aláàfin. Mélòó la fẹ́ kà, mélòó la sọ láwọn àǹfààní tó ti wọ ìlú Ọ̀yọ́ lásìkò kábíyèsí aláyélúwà ọba Lámídì. Ọ̀pọ̀ àṣeyọrí ló wọ ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mo ti sọ lásìkò bàbá yìí. Kí n ka díẹ̀ nínú wọn. Àtìbà yunifásitì tó wà nílùú Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin, àsìkò ọba Lámídì Àtàndá Adéyẹmí kẹta ló wọ ìlú Ọ̀yọ́ wá. Emmanuel Alayande College of Education lódodo St Andrew College ní jẹ́ tẹ́lẹ̀. Ìwé ẹ̀rí grade 2 ni wọ́n sì ń gbà jáde kí wọ́n tó sọ di NCE. CMS ló gbé wá. Àjàyí Crowther Yunifásitì Ọ̀yọ́ Aláàfin. Ara àwọn àṣeyọrí tó wọ ìlú Ọ̀yọ́ lásìkò ọba Adéyẹmí là ń kà fún gbogbo mùtúmùwà. Federal College of Education Special Ọ̀yọ́, àsìkò ọba Lámídì Adéyẹmí ló wọ ìlú Ọ̀yọ́. Federal Government College Ọ̀yọ́ Aláàfin, àsìkò ọba Lámídì Adéyẹmí náà ní ẹ̀wẹ̀wẹ̀. Àìmọye àwọn iléeṣẹ́ ńláńlá tí ń wọ ìgboro Ọ̀yọ́ lójúmọ́. Ojoojúmọ́ ní ìlú Ọ̀yọ́ ń kún tó sì ń fẹ̀. Ẹ̀rí ìlú Ọ̀yọ́, ẹ̀rí Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrì ọmọ Àtìbà. Abáyín dúpẹ́, abáyín yọ̀, ọba Lámídì Adéyẹmí. Ìfọ̀kànbalẹ̀ ń bẹ lọ́yọ́ Aláàfin. Gbogbo ọmọ Ọ̀yọ́ ló sì kó yàn mọ́ra. Wọ́n jáde, wọ́n lajú, gbajúmọ̀ ni wọ́n kàwé, wọ́n sì tún mọ̀ọ́yàn. Aṣojú Odùduwà àti ṣe bí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ọba Adéyẹmí o, ọba Adéyẹmí o. Lámídì Àtàndá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ kú ọmọ àrùn, ọmọ kú tí kú ò ní pa, ọmọ àrùn tárùn ò ní ṣe. Adéyẹmí o, pírí lòlógójì, a kì í bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́. Kẹ́gbó kẹ́ẹ̀tọ́ ìgbà ọdún kan ni kábíyèsí ẹ̀ní wájà bọ̀rọ̀. Aṣojú Odùduwà Ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko. Mo bá Aláàfin dúpẹ́ púpọ̀. Ọba Lámídì Adéyẹmí kò tí ì sí ọba kankan tó lo 50 ọdún lórí àpèrè ìlú Ọ̀yọ́. Tí Adéyẹmí kẹta làkọ́kọ́. Ọba Oníkẹ́pẹ́ Ládìgbòlù ló tún tẹ̀lé. Bàbá tí òun lo ọdún 23 lórí ìtẹ́. Àsìkò ọba Lámídì Àtàndá Adéyẹmí Ààrẹ Ọ̀nà Kakanfò méjì ni bàbá ti fi jẹ. Moshood Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá MKO lọ́dún 1988 àti Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ní fàìsàn lògbà. Àìmọye baálẹ̀ ní ọba Lámídì Adéyẹmí kẹta ti sọ di ọba lásìkò wọn. Tá a bá ní ká máa ka àṣeyọrí ọba Lámídì Adéyẹmí lórí ìtẹ́, ó tayọ rẹ́kọ́ọ̀dù méjì. Ẹ lọ sí gbòòrò Ọ̀yọ́ kẹ́ ẹ lọ rí bẹbẹ níbi tí ọba Lámídì Adéyẹmí ti ń dàbí ẹdun, bàbá ń rọ̀ bí òwe. A kí ẹ̀yin ayaba láàfin lórúkọ ìyá wa Alájà Queen Àbíbá la fi kí gbogbo ẹ̀yin ìyá wa láàfin ọba Lámídì Adéyẹmí. Gbogbo ẹ̀yin ọmọ kábíyèsí la kí ẹ kú oríire 50 ọdún lórí ìtẹ́. Ìtàn tó dáa bàbá yín ti fi lélẹ̀ lọ́yọ́ Aláàfin. Ẹ̀yin olóyè láàfin ọba Adéyẹmí, a kí yín. Ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ onílé àtàlejò, a kú oríire. Àsìkò ọba Lámídì
Adéyẹmí kẹta kó túbọ̀ mọ́ tùlú Ọ̀yọ́ lára lọ́lá Elédùà, ìyà ò ní jẹ wá, a ní jìyà. A kí ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, a kú oríire. Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, His Imperial Majesty Ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta, bàbá pé 50 ọdún lórí ìtẹ́. Kíkí wa bẹ̀rẹ̀ látòrí Ọ̀ọ̀nìrìṣà, His Imperial Majesty Ọba Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyèlóyè nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Odùduwà pátápátá la kí. Aláàfin pé 50 ọdún lórí àpèrè. Ijó là ń jó, ayọ̀ là ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. A kí Yẹmí Ọ̀ṣínbàjò, igbákejì ààrẹ ọmọ Odùduwà ní. Àsìkò yín ní Ọba Lámídì Adéyẹmí pé 50 ọdún lórí ìtẹ́. Ẹnjíníà Ṣèyí Mákindé, a kí yín, ẹ̀yin lẹ wà nípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tí Ọba Lámídì pé 50 ọdún lórí ìtẹ́ àwọn bàbá wọn. A kí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, ẹ kú àṣeyẹ. Mi ò gbàgbé Olóyè Lékan Àlàbí nígboro ìlú Ìbàdàn. Àwọn amòye àgbà àṣà àti ṣe Yorùbá ò ní parẹ́. Aṣojú Odùduwà, èyí ló tún mú mi máa kí bàbá wa Bíṣọ́ọ̀bù Ayọ̀ Ládìgbòlù. Ìlú Ọ̀yọ́ ò ní tú, ìlú Ọ̀yọ́ ò ní dàrú. Òkè lẹ́yìn ọmọ Ọ̀yọ́ wà, kọ́ máa lọ sókè lálálá. Mi ò gbàgbé Sheikh Abdulrahim àdúrà nígbà, ìmáàmù Yorùbá. Gbogbo wọn ni wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ. Àwa tá a péjú ṣe ọdún èyí látúnṣe tẹ̀mí. Kábíyèsí o, ikú bàbá yèyé Aláàfin Ọba Lámídì Adéyẹmí. Iná lójú ẹkùn, iná lójú ẹbọra. Ọmọ ikú, ọmọ àrùn, ọmọ òfò, ọmọ àdánù. Ìkẹ́kọ̀ọ́ wa gbọ́dọ̀ sí Ọba Lámídì Adéyẹmí. Ó di èèwọ̀, àìgbọ́dì èèrà. Lámídì o, ọmọ bíná ti tó lè fi tó. Adéyẹmí, ọ̀yá máa fẹ́ lálàáfin. Orí lọ́ba ọ̀ṣẹ́ Ọba Lámídì, ijó ọpẹ́ ẹ̀yin dà. Ọ̀yá ẹjíjú ayọ̀, gbogbo ọ̀nà lọ̀rọ̀ yín fi já sọ́pẹ́ lórí ìtẹ́. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ń tì yín lẹ́yìn, tí wọ́n sì ń fún yín ṣe. Ọlọ́run ló ṣe yín ní àṣàyàn ẹ̀dá nínú ayé. Àkàndá ẹ̀dá nìyí. Kábíyèsí Ọba Lámídì, a kì í ṣe mọ̀. Wọ́n lè bi ọ́ léèrè wípé ta ló kọrin ewì tó jẹ́ kìkì àpẹẹrẹ. Sọ fún wọn wípé aṣojú Odùduwà ni. Ọ̀túnba fún gbogbo akéwì ní tilé tóko. Ká tún gbọ́ra wa nígbà míì.